أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين واهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا ولي الله. الصلاة والسلام عليك يا صفي الله. الصلاة والسلام عليك يا نجي الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رسول الله. abiki anabuwa Muhammad sallallahu alaihi wasallam. Olúwa bá wa ṣe àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún anabuwa Muhammad. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n gbé ìgbésẹ̀ Ànábì tí wọ́n ti wà níwájú Ọlọ́run dákun bá ṣàlékún ìkẹ́ wọn. Wọn tí à ń lo ìjí wọn lọ́wọ́ lórí bàbá wa àgbà ní ìpamọ̀ràn tòní lọ́dàkùn jẹ́ àrí wọn pẹ́ o. Má ti ka ìjí wọn kú lórí wa àlùbáríkà anabuwa Muhammad sallallahu alaihi wasallam. Èyí tí a ti mú wá fún wa lónìí òun ni part 2 inter last nípa pé kí là ń pè ní ìgbéyàwó. A ti ṣàlàyé yẹn fún wa, a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, tí ẹ̀ ń bá wa ń like ẹ̀, tí ẹ̀ ń bá wa ń comment, tí ẹ̀ ń bá wa ń share. Ọlọ́run bá wa san yín lẹ́san rí, Ọlọ́run ní fi yín lẹ̀ láíláí àlùbáríkà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kódà lórí YouTube wa náà àìmọye àwọn èèyàn tí ń bá wa subscribe, Ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ o àlùbáríkà ti tóbi ànábì Muhammad sallallahu alaihi wasallam. Part 2 ọ̀rọ̀ yẹn la wá mú wá lónìí. Nǹkan tí ó mú ìgbéyàwó dúró ṣinṣin tí ò ń jẹ́ kí ìgbéyàwó tú, ìyẹn ó máa jẹ́ lọ́dọ̀ ọkùnrin, ìyẹn ń túmọ̀ sí pé lọ́dọ̀ ọkọ ìyàwó. Ẹni tí ọkùnrin tí ò fẹ́ kí ìgbéyàwó tú mọ́ òun lọ́wọ́ yóò ní nǹkan mẹ́rin. Nǹkan mẹ́rin yìí tó bá lè mójútó dáadáa, ìgbéyàwó rẹ̀ yóò dàbí àwọn tí a sọ síwájú pé n tá à ń pè ní ìgbéyàwó ni ẹni tó yá sí pé ó dúró lórí 40 years 50 years tóun àti ìyàwó rẹ̀ ti wà tó wọ́n sì kọ́ra wọn lẹ̀. Torí pé àìmọye nǹkan náà máa ti face, challenges tó máa ti face máa pọ̀ gan, ṣùgbọ́n làwọn sì jẹ́ kí wọ́n di 40 50 60 years n tá à ń pè ní ìgbéyàwó nù. Gẹ́gẹ́ bí ta sọ kọjá, ní tó wàá jẹ́ kí ìgbéyàwó yẹn dúró ṣinṣin, ọkọ ìyàwó yóò ní nǹkan mẹ́rin tí ó mójútó. Aláàkọ́kọ́ òun náà ni alhubbu. Yóò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tán pátápátá. Ìfẹ́ yẹn ó pọ̀ gan, gbogbo ohun tó bá ń rí yóò máa fojú ìfẹ́ wò ni. Gbogbo ohun tí àwọn ẹbí rẹ̀ bá ń sọ nípa ọ̀rọ̀ ìyàwó rẹ̀ fún, àbí ó ń gbọ́ níta, àbí gbogbo àyíká yìí tó bá ti ń gbọ́, ojú ìfẹ́ ló gbọ́dọ̀ fi máa wò. Tó bá ti lọ fojú míì wò ó, ìyàwó yẹn ò ní pẹ́nu ilé rẹ̀ o. Láfà ọ̀jọ̀gbọ́n kan fi tẹnu bọ̀ pé ta'amani murrun, ó ní ta'amani murrun wa hulwan laysa ya'diluhu fi haliki dhaikihi murrun wala shuhudu. Àfáà ní ta'amani, ó ní ìtọ́wò méjì kan bẹ fún ìfẹ́. Murrun, ìkorò ń bẹ, wa hulwan, adùn náà sì pẹ̀lú. Laysa ya'diluhu, kò sí ń tà lè fi ṣe dédé méjèèjì tá a wí yìí o. Ẹni bá gbé ìyàwó sílé, wàá rí ìkorò látara rẹ̀, wàá rí adùn látara rẹ̀. Tó bá ti wá gbé kan dé nínú méjèèjì, àfààní fi haliki dhahikihi murrun wala shuhudu. Murru ẹlẹ́ẹ̀kejì tó ń lò yẹn majhulu ni wọ́n lò ń bẹ̀. Wọ́n ní murrun yóò máa kọjá fi haliki dhahikihi, nínú ọ̀nà fún ẹni tí ń tọ́ ìgbéyàwó wò yẹn. Tí ìkorò yẹn bá dé, kò ní mọ̀ pé, kò ní fojú nǹkan míì wò ó. Tó bá ti fojú ìfẹ́ wo ohun tó gbé dé yẹn, kò ní rí wò. Ṣùgbọ́n tó bá ti fojú ìfẹ́ wo, wàhálà ó dé. Tó pé àwọn obìnrin aláàbọ̀ ara ni wọ́n ò pé.
yóò kọjá nínú ọ̀nà fún ẹni tí ń tọ́ ìfẹ́ wò látara ìyàwó rẹ̀ wala shuhudu kò sí nímọ̀ ìgbà tí nǹkan yóò kọjá ìbá jẹ́ ipò òun ẹ̀ ìbá jẹ́ àdúnbẹ̀ ni kò ní mọ̀ ìgbà tí méjèèjì ó kọjá nígbà tó ti fi ojú ìfẹ́ wò. Ìfẹ́ làkọ́kọ́ tọkùnrin gbọ́dọ̀ ní sí ìyàwó rẹ̀. Ìfẹ́ yẹn wo gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ tiẹ̀ pọ̀ ju tìyàwó rẹ̀ lọ. Tó bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ní 100%, ọkùnrin gbọ́dọ̀ kó 75. Tó yẹ kóbìnrin ló kó 75, wàhálà ó máa ṣẹlẹ̀ nílé ẹ̀. Tó pé ìfẹ́ ní agbára púpọ̀. Ẹlẹ́ẹ̀kejì tí ọkọ gbọ́dọ̀ ní òun ní al-ihtiram. Ìmáa ṣe àpọ́nlé ìyàwó rẹ̀. Ó gbọ́dọ̀ yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ láwùjọ láàrin ẹbí ẹ gbogbo àyíká yìí tó bá wà ó gbọ́dọ̀ yẹ̀yẹ́ rẹ̀. Àwọn ọkùnrin mi gọ̀ wọ́n máa rìsífù kọ́ àlè kan tí ò nẹ́tọ̀ọ́ ní Islam wọ́n máa rìsífù ẹ̀ lójú ìyàwó rẹ̀ wọ́n tún máa sọ pé I love you lójú ìyàwó tó fẹ́ sínú ilé tó san dáwọ́rì lé lórí ṣe àkóhun owó ìyàwó tí ń banú ilé rẹ̀ jẹ́. Èyí gbọ́dọ̀ máa ṣàpọ́nlé ìyàwó rẹ̀ because obìnrin ò kì í ṣe ẹrú wọn pè wọ́n lẹ́rú fún wa ní Islam. Obìnrin ò ń ṣe ẹrú a gbọ́dọ̀ ṣàpọ́nlé wọn bí yẹn bá fún obìnrin lápọ́nlé kan òun ò fi dá mẹ́wàá padà fún ẹ. Yes bákùnrin bá ṣe àpọ́nlé ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan ṣo obìnrin yẹn ò fi dá mẹ́wàá padà fún ẹ tó pé á mọ̀ bẹ́ẹ̀ pé ọkọ mi mọ iyì mi púpọ̀. Kò síbi tí ó bá dé yóò máa sọ fún wọn pé ọkọ mi mọ iyì mi púpọ̀ èmi náà sì mọ iyì rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí ọkùnrin yẹn ó tún ní tí ó lè jẹ́ kí ìgbéyàwó yẹn ó dúró ṣinṣin lọ́wọ́ rẹ̀ òun ní al-amana trust gbọ́dọ̀ trust ìyàwó rẹ̀ gbogbo ibi tó bá wà tó wá bẹ̀rẹ̀ pé kí ni ìyàwó rẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó gbọ́dọ̀ mọ tí ìyàwó rẹ̀ ṣe ó gbọ́dọ̀ mọ ṣe rẹ̀ ó gbọ́dọ̀ mọ ìgbésẹ̀ rẹ̀ ibi báyìí ló wà nǹkan báyìí ló sì ṣe tó kó tó bá sọ nǹkan míì tí kì í ṣe fún ẹ ó lè sọ pé ìyàwó mi ò ṣe tẹ́ sọ yìí ẹni tí mo mọ̀ tán ni kì í ṣe tẹ́ sọ yìí kì í ṣe rárá. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn al-amana kó trust ìyàwó rẹ̀ 100%. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni as-sabr òun lọ̀gá gbogbo ẹ̀ ìní sùúrù gbogbo tó bá gbé wá sùúrù yẹn láà fi kojú rẹ̀ tó bá fi sùúrù kojú rẹ̀ nǹkan bàjẹ́. Ọkùnrin tó bá ti ní sùúrù kò lè níyàwó ńlé àfi kó ṣe sùúrù gan nítorí pé àwọn obìnrin Islam ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé wọn ò pé léèyàn tó bá róbìnrin tó bá nawọ́ dáadáa sí ẹ mistake ni o tó pé àdámọ́ tá a dá wọn ní wípé kún bàkan jẹ́ èyí tó bá wá rí bẹ́ẹ̀ wípé gbogbo ìgbésí ayé rẹ̀ dáadáa ló ń ṣe fún ẹ ìmísí Ọlọ́run bẹ lára obìnrin yẹn kéèyàn dìímú dáadáa kó sì tọ́jú rẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni aláàbọ̀ ara ni wọ́n á gbọ́dọ̀ bínú sí wọn jù. Asọ́bùrù ìṣe sùúrù púpọ̀ pẹ̀lú obìnrin ó mà dá púpọ̀ o nínú àwọn tí yóò jẹ́ kí ìgbéyàwó dúró ṣinṣin lọ́wọ́ ọkùnrin nù. Láfà ọ̀jọ̀gbọ́n kan tẹnubọ ọ̀rọ̀ náà ó ní inna zawaja ibadatun fasbir laha tuhmadu wa tu'jaru gibama tatashabbara. Ó ní inna zawaja dájúdájú tá à ń pè ní ìgbéyàwó ibadatun ìjọsìn ni o. Níjọ́ tó bá ti fẹ́yàwó rẹ̀ sínú ilé báyìí gbà pé o bẹ̀rẹ̀ ìjọsìn lára rẹ̀ ó máa ṣe ìjọsìn lára ní gbogbo ìgbà ni. fasbir laha wàá ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ó ṣe sùúrù pẹ̀lú ìjọsìn yẹn lára rẹ̀. Èmi ìwà tó yẹ kó lè máa mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ló kọ́ lẹ́sìn. Ó gbádìí sàn Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la takthirul kalam má máa pọ̀ lọ́wọ́ má máa báyàwó rẹ̀ tọjọ́ àwọn ẹjọ́ kan tí ò nítumọ̀ bigeri dhikrillah yàtọ̀ sí ìdáwọ́kọ̀ Ọlọ́run fi ọ̀rọ̀ Ọlọ́run sí lẹ́nu fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn rẹ̀ ní ìgbà míì wà ọ̀rọ̀ míì tó bá gbé dé wọ́n fi tọ́lọ́run pàdé rẹ̀ ó tún máa àdúrà ní o tó pé wọ́n náà máa ṣàdúrà pé Ọlọ́run bá ń rọ ọmọbìnrin yìí gbogbo tí mò ń fẹ́ kó máa bá mi fẹ́ tó pé àwọn ìyá wa tí wọ́n bí gbogbo tọ́lọ́run fún wọn lọ́mọ tó ń bí sọ́dọ̀ ọkùnrin ọkọ wọn tí wọ́n bímọ káàkiri èmi sí Ọlọ́run bẹ láàárọ̀ àwọn ìyá wa bẹ́ẹ̀ o
tí wọ́n lò 60-70 years lórí ìgbéyàwó tó ní kí ni èjì bàbá ti wọ 75 ìyàwó ń kọ́ 60 years wọ́n sì ń ṣe 50 years tọ́wọ́n ti pàdé ra mu tọ́wọ́n ti ṣègbéyàwó. àfààní fasbir laha àfi kó ṣe sùúrù pẹ̀lú rẹ̀. tó bá ti ṣe sùúrù pẹ̀lú ìjọsìn yẹn lára rẹ̀ ó máa ṣe ìjọsìn lára rẹ̀. tuhmad ó padà di ẹni tí ó máa yìn wà tó ó jà ó tún padà di ẹni tí ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run. gígbà máa tàtà ṣọ̀bára yín tó ṣe sùúrù lé lórí yẹn tó bá dìgbẹ̀yìn ó padà rí àfáà. kò sẹ́ni tó ṣe sùúrù láyé lórí nǹkankan tọ́lọ́run ní pín lérè. Al-Qur'an fún ẹ̀sùn fún apá a'udhu billahi minash shaitani rajim ó ní inna Allaha ma'ash sabirin. dájúdájú Ọlọ́run ọba Ọlọ́run máa bẹ pẹ̀lú ẹni tó bá ní sùúrù. ẹni tó fẹ́ ṣe sùúrù lórí ìgbéyàwó àìmọye àwọn nǹkan tí ó fèsì tí ó kọlù tóun náà kọlù nǹkan yẹn ó kọlù òun náà tún kọlù nǹkan lára obìnrin. ṣùgbọ́n tó ju ń bẹ̀ ní pé tó bá ti rí i pé ìyàwó tó fẹ́ yìí kò dá Ọlọ́run mọ̀ tètè fọlọ́run mọ̀ láti lẹ̀. tó kó tó bá ti di egungun ẹja tó dẹ̀ mọ Ọlọ́run yẹn kò ní padà mọ Ọlọ́run mọ́. kó tó di láti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní fi tọ́lọ́run mọ́ tó bá ti ń fi tọ́lọ́run mọ́ lọ láti bẹ̀rẹ̀ yẹn by the time tó bá di pé òun fẹ́ di tìmí sí Ọlọ́run ó tún máa wà lára rẹ̀ kò ní lè ṣẹ̀ṣẹ̀ gbé kò ní lè wà bú pẹ̀lú rẹ̀. bí yẹn bá ti ní nǹkan mẹ́rin yìí tá a sọ yìí alhubbu ìfẹ́ alihtiram ìmáa ṣe àpọ́nlé alamana ìmáa ní trust àti asọ́bọ̀ tó bá ti ní mẹ́rin yìí wàláhì ó jèrè ìyàwó rẹ̀ náà ó jèrè yẹ. Ọlọ́run a bẹ̀ gbogbo àwa tí a ti ní tá a ti wà lórí fíìdì tá à ń sọ yìí Ọlọ́run dákun má gbà wọ́n lọ́wọ́ wa o ẹ̀mí sùúrù tá a fi jèrè wọn délẹ̀ Ọlọ́run dákun bùn ẹnì kọ̀ọ̀kan wa wọlá ìyá nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àtàwọn fẹ́ wọ̀nyí tó bá ti déwájú tó bá ti dọ́dọ̀ wa ẹ dákun ẹ bá máa like ẹ bá máa share rẹ̀ ẹ bá máa comment kódà lórí YouTube wa náà ó kọ yín náà lẹ́bàá ń bẹ̀ ẹ bá máa subscribe Ọlọ́run gbàdúrà wa kò ní fi wálẹ̀ albarka nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni a fẹ́ mú wá fún wa pẹ̀lú ògo Ọlọ́run nípa ti ìyàwó á padà tún sọ yẹn náà ìyá ó máa jẹ́ part 3. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh.